ìmọ̀ sàrárà kiri ni. ìmọ̀ sàrárà kiri. àfẹ́ yìí ìgbà ọ̀dọ́ rẹ̀ ìfimọ́ lọ klọ́ọ̀bù yìí máa lọ kó dọ́là sí àwọn ìdí àbàbà ìdí òro. Abqakumullahu al-karim. oníbàjẹ́. ọwọ́ adi ọjọ́ kan ọgbọ́n wá dé bá nígbà tí ogbó dé bá ó wá sunkún lọ́jọ́ kan ó ní aláàlẹ́ ìtẹ̀síjàmbá abẹ́yẹ ọdún yóò mọ̀. aláàlẹ́ ìtẹ̀síjàmbá ya'udu yawman. gbogbo wa complete ẹja lọ di tẹ̀sùbá mẹ́rù. aláàlẹ́ ìtẹ̀síjàmbá ya'udu yawman. tó bá dáwọn àsìkò kan bọ́dì ó ṣá láti gbẹ bùsára. aláàlẹ́ ìtẹ̀síjàmbá ya'udu yawman. tó bá wá dáwọn àsìkò kan àwọn yóò ní gbàsádùn mọ́. ya'udu yawman. tó bá wọlé sétòsì àwọn àfáà míì ọmọ bá tí wọ́n máa polówó dà wá ṣé dà wá làwọn ẹni àná polówó ni. aláàlẹ́ ìtẹ̀síjàmbá ya'udu yawman. ẹ ṣe ká gbàgbé tẹ̀sùbá wa. ليتشباب يعود يوما. ẹ jẹ́ ó fi kún nítorí ọ̀la ni. ألا ليتشباب يعود يوما. àjọ táwọn ẹni àná dákalẹ̀ fún wa là wá ń kó lónìí ẹ̀wọ̀n làwọn ẹni ti dákalẹ̀. فأخبره بما فعل المشيب. tó bá yẹ ká ní pé àfáà yìí ń kábàámà ó ní tó bá yẹ ká ní pé ọ̀dọ́ ìgbà ọ̀dọ́ tún lè padà wá fún òun ni. ألا ليتشباب. ó ní فأخبره بما فعل ó ní òun ò bá fún ní ìró òun ò bá fún ìgbà ọ̀dọ́ ní ìró. فأخبره بما فعل المشيب. gbogbo ẹjọ́ wọn fẹ́ boko ọmọ ní bá ń pariwo sallallahu alaihi wasallam. àfáà yìí wọ́n ń kábàámà ó ní àtọ́wọ́ ẹ̀ká ní pé ìgbà ọ̀dọ́ lè wá dé bá òun padà. فأخبره ó ní فأخبره بما فعل المشيب. بما فعل المشيب. òun ò bá fún ní ìró òun ò bá fún ìgbà ọ̀dọ́ ní ìró wípé àkókò kò dáa. Allah. Àdìsá nẹ́bì kan wọ́n báńkì. Sallallahu alaihi wasallam. Tí bá ti wí àdìsá nẹ́bì yìí, gbogbo akọ̀mpléètì àdìdè àṣàdúrà. Ó ní la tazulu abdin yawmal qiyamati hatta yus'ala min arba'i khisal. Abqakumullahu al-karim. Àfẹ́ yìí gbogbo àwọn ọ̀dọ́ ẹni náà. Àwa lórí ire wọ́n kárí lóòótọ́ ṣùgbọ́n àwa náà nìranu wá pọ̀. àsìkò táwọn ẹni àná fi ń sọrí ire lọ́dọ̀ ìrànù tí kò báyìí ayé ò tí ì dájú báyìí. La tazulu qadama abdin. ó ní la tazulu qadama abdin hatta yus'ala min arba'in khisal. Abqakumullahu al-karim. wọ́n ní àánú umrihi fima afnahu. Ani umrihi fima afnahu. lórí ìṣẹ̀mí ìwọ orí kí ló ń tán sí. Ani umrihi fima afnahu. kò sẹ́ni tó lọ́wọ́ òkò kádàrá ikú mọ́. gbogbo akọ̀pẹ́tì la gorí afárá yìí la dẹ̀ fẹ́ ni. Wa ani umrihi fima afnahu. wọ́n bí wọ́n nípa ìṣẹ̀mí ìwọ orí kí ló ń tán sí. Wa an shababihi fima ablahu. lẹ́yìn máa jẹ́dá wọ́n yìí máa jẹ́dá wọ́n yìí náà ló tán sí ni. Allah. àbá yìí. Wa an shababihi fima ablahu. sábàbí fíìmù abúláwù ìgbà ọ̀dọ́ wọn tó yẹ ká fi dé nǹkan gidi mọ́lẹ̀ ká fi fara sí ọlọ́run ẹ̀dẹ́kun ṣé orí rẹ̀ ló tẹ́ sí ni àbí òní máa ṣe lánàá kiri máa parọ́ fún wọn lẹ́nu. Wa ammalihi min ayna iktasabuhu wa min ayna anfaqahu. bàbá wa sọ́bọ̀ wọ́n ní wa ammalihi min ayna iktasabuhu ibo la ti kọ́wọ́ wájọ́. Abqakumullah. ẹ̀yin òun tẹ má tún díẹ̀ wò. Má tún díẹ̀ o. tọ́lọ́hùn ni yìí tẹ̀ ọ̀tà wa kọ́ ṣe bá wà fáà ni. ayna iktasabuhu ọba kí rẹ̀ tọ́lọ́hùn. Wa fima anfaqihu. wọ́n fi máa fọ́kùn ibo là ń ná sí. kéré nú àfọ ọ̀dọ́ tí òkè lọ kílọ̀bù lónìí. Abqakumullah al-karim. àjọ ń jó gbẹ́sẹ̀ yìí náà ni. àjọ ń dúpẹ́sẹ̀ yìí náà ni. kò sóni tó jáde. kò sóni mọ́níọ̀sì tó jáde tá a kì í gbọ́. àjọ wà lórí Wa ani àwọn ọ̀dọ́ ilmihi. àfọ yìí Abqakumullah. wọ́n ní ìlímì ibi tí mo fẹ́ lò gangan nù. Wa ani ilmihi madha amila bihi. àwọn ọ̀dọ́ àfọ orí ibu wa ló pọ̀ jù nídìí ọ̀rọ̀ kéwù tá a mọ̀ yìí. kéwù òfò tá a dá a mọ̀. ìmọ̀ rẹ̀ ìmọ̀ wa kí la fi ṣe. mọ̀ wèrè. kí la fi mọ̀ wá ṣe. Abqakumullah. èyí náwó àti sọ́rífù tá a dá a mọ̀ àbí sọ́kátó wọn yà nínú. Wa ani ilmihi madha amila fihi. so bá gbà mú kí ọmọ kéwù kó máa sọ́kátó wọn bá láfa rẹ̀. Baba ṣe Adama. bàbá sí Adam ìwọ wá lọ ní àbá sí wa Adam máa ń jẹgi. Baba ṣe Azalizabu. Abqakumullah. ìwọ wá lọ ní sí wa Adam máa ń jẹgi. tíra àrùn nìran dínà bàbá la bàbá rẹ̀. bàbá rẹ̀ tí wọ́n sánú ayé. Mélòó ló ti pèsè nínú Islam? wọ́n ní ká kéwù ká fi tàwọn yẹn sínú Islam àwa ló kéwù àfi ń dẹ̀sí rú. dábàá kan bára pálẹ̀ ka Kùránì òun náà gbé kalẹ̀ yóò bọ́ social media yóò máa pariwo. Tó fẹ́ fi hàn nù ni.
sẹ́wọ́n tó ní ká fi kí wọ́n wá sẹ́nu. àwa ń lé àwọn èèyàn kó ń bí Islam. ẹ̀rọ ti gbé àwọn nìkan mọ náwù àwọn nìkan mọ náwù ṣùgbọ́n mọ náwù. Abqakumullahu al-karim. àwọn ọ̀dọ́ àfa tàbá ní náwù kan pé wa àbí sọ́ọ̀fù kan pé wa táà ní límìtì àwọn táwọn sọ́kà tó wù wọn á parẹ́. Rijalullahi. gbogbo kọ̀mpìtì tàbá ní pé àwọn nìkan mọ náwù àwọn nìkan mọ náwù àwọn nìkan mọ náwù ṣùgbọ́n wọn mọ náwù àwọn nìkan mọ sọ́ọ̀fù. ṣùgbọ́n wọ́n sọ̀rí fún Abqakumullahu al-karim. wọ́n máa sọ̀rọ̀ fún wọ́n fi dáadáa. sọ̀rọ̀ lọ́fà ayé rẹ̀ yóò sì gbà sí sọ́ọ́rí fún. tó bá di bẹ́ẹ̀ gbogbo àwọn tí tó mọ̀ pé òòjú ọlọ́run ọba mi lọ́ba mi dìde sókè lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. bàbá sẹ́sì ní sẹ́mbò. bàbá wa jàsà. bàbá wa jàsà. Abqakumullahu al-karim. ọba Zakiru wòye. àwọn àbá ní kí ẹ jókòó kò sẹ́ni tó jọ lóhùn lọ. Bẹ́ẹ̀ni. àwọn ọ̀dọ́ afá gidi nu orí ibú àfá mi yóò máa gbà kúlẹ̀ bàbá ńlá bàbá rẹ̀. orí ibú rẹ̀ ó sì máa kẹ̀sùrà sí ni. gbogbo ọdẹ kárí ẹdẹkùn ẹ jẹ́ pé